kò sí Oríyọmí Hamzat ẹ ti yọnu sí ìyá wa Naomi wípé ẹ ti yọnu sí principal Islamic High School bàbá àánú Ọlọ́run ní kú lọ́dọ̀ yín oríire Ọlọ́run ní kú lọ́dọ̀ yín àlùbáríkà rẹ̀ ò ní kú lọ́dọ̀ yín ìdùnnú rẹ̀ ò ní kú lọ́dọ̀ yín bàbá mo kéré sí kí n bá yín sọ̀rọ̀ mi jẹ́ nǹkan kan nínú bá sọ̀rọ̀ yín mi mọ̀ nǹkan kan nínú bá sọ̀rọ̀ yín mi tó nǹkan kan mi fẹ́ tẹ̀ kan ní ẹsẹ̀ yín láti wo obìnrin lásán lásán obìnrin àtẹ̀yìntọ̀ obìnrin tí ò jẹ́ nǹkan kan kíru obìnrin bá sọ pé ẹ gbọ́ mi àánú Ọlọ́run mọ̀ pẹ̀lú yìí gbogbo nǹkan ní yín pátá bólúwa ṣe kà yín yẹ látàárọ̀ ọjọ́ títí tọ́lọ́run fi ní kẹ́ ẹ dàgbà àánú Ọlọ́run ní kú lọ́dọ̀ yín rárá ìwọ̀n bá bí mo bá ṣe mọ láhàn ní ṣe kí yín o gíráàmù ẹjọ́ ó tún kan bàbá lẹ́ẹ̀kan sí ẹ wà máa bá mi dúpẹ́ gbogbo mẹ́sẹ̀jì tàárọ̀ yìí ẹ máa bá mi kí bàbá wa Tinubu ni ẹ máa bá mi kí bàbá wa ni ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ni ẹ máa bá mi sọ wípé gbogbo yín pátá lẹ dúpẹ́ lọ́wọ́ wọn wàláhì tàláhì kò sí ẹni tí ó mọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ló máa endorse ní tí wọ́n ń pè ní khilafa láti sánmà láti Lawhil Mahfuz àtọ̀dọ̀ Ọlọ́run ní sánmà òun ló ti endorse ní tí wọ́n ń pè ní ìjọba ní khilafa Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run ní kódà ìbá jẹ́ ọ̀tá mi ni mo fi so lórí yín ẹ gbọ́dọ̀ ṣàgbére sí ẹ gbọ́dọ̀ rí fín ẹ gbọ́dọ̀ sọ pé tiẹ̀ báwo torí Ọlọ́run ló sọ wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ní Allahumma malikal mulki èmi Ọlọ́run lọ́ba tí mo lọ́lá tí mo máa fẹ́ ní tó bá wù mí lọ́lá tu'til mulka man tasha ẹni mo bá fẹ́ máa sì gbé ọlá lé lọ́wọ́ wa tanzi'ul mulka mimman tasha ẹni ó bá wù mí máa withdraw ọlá lọ́wọ́ ẹ̀ yí pé no mo ti withdraw ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ mo ronú kàn yín títí mo ní Ọlọ́run ọba tó tóbi lọ́lọ́run tó jẹ́ pé kò fẹ́ ní kankan sí kejì rẹ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá pẹ̀lú ògo Ọlọ́run àtàánú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rò pé kí Nàìjíríà dáa kó tún dáa sí Ọlọ́run yóò wọlá bó ṣe tóbi tó yóò jẹ́ ó dáa ìmọ̀ bí ń ṣe dúpẹ́ o ẹ jẹ́ n kọ́kọ́ wá dúpẹ́ lọ́wọ́ onísábàbí bàbá wa tí wọ́n ṣe sábàbí ntí bàbá wa pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi rí wọn bá nǹkan tí mo sọ pẹ̀lú àìjẹ́ nǹkan kan mi pẹ̀lú pé mi ìtọ́ nǹkan kan pẹ̀lú pé mi ìmọ̀ nǹkan kan pẹ̀lú ìjọmọdé mi pẹ̀lú pé kí ni mo jẹ́ gan bàbá wa tí wọ́n jẹ́ former governor ní Ọ̀ṣun gómìnà tàná gómìnà tó kúrò ń bẹ̀ kí governor Ishaq Adeleke kí governor Adémọ́lá Adélékè kí wọ́n tó bọ́ bẹ̀ tó jẹ́ ipá wọn lọ́lọ́run fi ṣe mínísítà ní ìkan náà mínísítà ní Nàìjíríà lẹ́ni tó jẹ́ pé àjọsí àwọn àti bàbá wa Tinubu kò yàtọ̀ sí bí ìgbà téèyàn jẹ́ 5 and 6 bàbá wa Ishaq Gbóyèga Oyètọ́lá bàbá mo kí Ọlọ́run lára yín bàbá mo dúpẹ́ fọ́lọ́run lára yín ìgbà tí mo dé prison lánàá tí mo lọ padà wo Oríyọmí Hamzat àti ìyá wa Naomi àti principal Islamic High School ìgbà tí mo lọ padà wò wọ́n Oríyọmí Hamzat ń lọ sí mọ́sálásí lọ kírun ni ntí mo kọ́kọ́ rí ní mọ̀jíza ni pé ìmáàmù tí ó ṣe khutba jímà àwọn ní ẹ̀kàn sáré bọ́ọ̀tà wá ni wọ́n rí mi ìmáàmù ni wọ́n sọ pálàjà ẹ máa bọ̀ wánú ilé ìmáàmù prison yard àwọn ní ẹmú mi wọlé mo wá wọnú ilé tán mo wá bá ọmọ ìyá mi àbúrò mi ó lọ kíjímà mo wá wò mo ní Abdulrahman ó ní ẹ̀ mo lóun mọ̀ ti ru Abdulrahman ó mọ̀ ti ru ó láǹtí ó ní wàláhì tàláhì ogun bp ò ṣiṣẹ́ mọ́ ó ti wù ó ní bọ́lọ̀ ń fẹ́ kì í tún sòǹgàn ló sọ àwọn tí wọ́n jẹ́ elétò ìlera tí wọ́n bẹ nínú ibẹ̀ yẹn ni wọ́n ṣàlàyé pé bọ́lọ̀ wọn bá fẹ́ bp Oríyọmí oògùn ò ṣiṣẹ́ fún mọ́
oògùn ò ṣiṣẹ́ fún mọ́ mo wá rí lẹ́yìn tí ń sunkún mo jíṣẹ́ yín o bàbá wa mo jíṣẹ́ yín o wàláhì tàlá sí Ọlọ́run ọba àlékè ọlá kò nífẹ̀ẹ́ sónírọ́ fúnra ẹ̀ ló sọ pé la'natullahi 'ala al-kadhibin Ọlọ́run ní kí láàánú òun kọ́ máa bá gbogbo àwọn òpùrọ́. Immediately tí mo sọ̀rọ̀ fún Oríyọmí tí mo bá Abdulrahman sọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí tí mo bẹ̀rẹ̀ sí ní bú tí mo bẹ̀rẹ̀ sí ní gbẹ́nu ẹ̀ sọ́hùn wàláhì Abdulrahman kúnlẹ̀ ní wọ̀ ọlá àǹtí mi kò sí ní tí ìjọba sọ pé àwọn fẹ́ tí mi ní ṣe kò sí ní kíhun tí mi ní ṣe mo ní ṣé ó tún búyàn ó lóun ní búyàn mọ́ ó lóun tiẹ̀ ní búyàn mọ́ ṣé ó tún bú ìjọba ó lóun ò ní bú ìjọba láyé mọ́ nítorí wípé fúnra Ọlọ́run ọba àlékè ọlá kódà àwọn tí wọ́n maintain Mọ́lákì ẹ jẹ́ ń sáré pé ẹ̀yin èèyàn ṣàkíyèsí ní ọdún díẹ̀ sẹ́yìn tí ò tí pẹ́ ẹ rántí pé Àràfá la wà tọ́lọ́run fi ní kí ìjọba Amẹ́ríkà pàṣẹ pé kí wọ́n lọ pa president ìlú kan wàláì wọ́n pa president yẹn tí nǹkan kan ò ṣẹlẹ̀ ní tí wọ́n pè ní àṣẹ nìyẹn Olúwa ni mo fi àwọn tí mo fi ṣe olórí yín mo fi wọ́n represent ara mi lórílẹ̀ bẹ́ẹ̀ bá kọjá yẹn ẹ jẹ ìyà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an Ọlọ́run ní ìrẹ Musa idhab ila Fir'aun lọ́dọ̀ ọba Fáráò bèlè pé bàbá wa Tinubu a lè fi wọ́n wé Fáráò a máa fi bàbá wa Tinubu wé ìjọba alánú ìjọba olóríire ìjọba aláforíjìn ìjọba alámójúkúrò ní láìfí Ọlọ́run kó jọ ọkọ wọlá bó ṣe tóbi tó ìjọba abíámọ́ nítorí pé n tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó kú yẹn ọba bàbá wa Tinubu nú jẹ́ púpọ̀ ìwà jẹ́ nǹkan kan tó ń ta ìjẹ́ nǹkan kan mi òun láago ṣe wá wọlé sórí fóònù mi látòkè ní ẹ ṣe wá ń fún mi lábọ̀ ipa tí bàbá wa Oyètọ́lá bàbá tí wọ́n jẹ́ Minister of Marine and Blue Economy ní orílẹ̀-èdè Nàìjíríà minister tí ń ṣiṣẹ́ fún àwọn nǹkan àlùmọ́ọ́lì inú omi tí àwọn àti bàbá wa Tinubu tí wọ́n jọ jẹ́ alọ́jọṣe tí wọ́n jọ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kíni wàá sọ ẹ jẹ́ ń sáré sọ̀rọ̀ kan briefly mo sọ náà mo tún fẹ́ repeat ẹ̀ torí ẹni tí ò bá gbọ́ ǹjẹ́ ẹ mọ̀ yí pé bí àwọn Mọ́lákì ṣe wà yẹn àwọn tí wọ́n maintain ìjọba Mọ́lákì ó ní ìjọba àwọn alájẹwọ̀ tí wọ́n wò yí pé òkè ẹbí wa nìkan ló gbọ́dọ̀ máa jẹ ọba àní ẹ gbọ́dọ̀ máa maintain ìjọba ǹjẹ́ jẹ́ mọ̀ yí pé tí wọ́n bá ní àáfàá kan bá àáfàá yẹn bá ka Kùránì lọ bí n tí ó ta kò jọba wọn á kọ́kọ́ fún ní warning ẹlẹ́ẹ̀kejì wọn ní warning mọ́ wọn gbé straight wọn á gbé lọ sí prison wọn wà ní ìtìmọ̀ ordinary prison wọn á lọ fi sínú ibi tí ò ti ní rí náà wọn lè lọ jù síbi tí ò ti ní lè jókòó tí ò ti ní lè nàró ẹ̀mọ́ kéèyàn wà ní ààyè tó jẹ́ pé bọ́ ọba lọ jókòó àwọn tí ó gun ọ nídìí wọnú lọ jókòó lé bọ́ ọba lọ fẹ̀yìntì èso tí ó wo ẹ̀yìn rẹ òun ló fẹ̀yìntì bọ́ ọba lọ fẹ́ sún síwájú wàá fi àyà gún èso ibẹ̀ ni wọ́n máa ti àwọn tí wọ́n bá ń tako ìjọba mọ́ wọn wà ní tán sọ bẹ́ẹ̀ Ọlọ́run ti ní láàrin ara yín ni mo fi wá sí tí afala yubsiru ẹ ṣe làákàyè Ọlọ́run ní afala ta'qilun ẹ lọ kọ́gbọ́n látara bẹ́ẹ̀ mo wà ń fi inú Abdulrahman sọ pé ìjọmọdé ń ṣe bẹ́ẹ̀ ṣe ń fún mi mo á ṣàlàyé ẹ̀ fún wọn wípé bí mo ṣe rìn rè ọ̀rọ̀ yẹn náà sì tún fi mí lẹ́mìí balẹ̀ pé ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ àánú Ọlọ́run ti pẹ̀lú wa lórí ẹ̀ àlùbáríkà ti pẹ̀lú wa lórí ẹ̀ ìdùnnú ti pẹ̀lú wa lórí ẹ̀ ẹ dákun kí la tún wá fẹ́ gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà lórí platform ẹ máa bá mi dúpẹ́ fún ìjọba bàbá wa Tinubu ẹ máa bá mi kí Ọlọ́run lára wọn bàbá lẹ́ẹ̀kan sí wàláì tó bá yí pé nǹkan míì tún wà lẹ́yìn ìkúnlẹ̀ mi ìbá tún kún o àkọ́kọ́ náà ni pé kò sí lẹ́mìí mi pé ẹ tiẹ̀ lè gbọ́ mi
kò sí lọ́kàn mi pé àwọn tí wọ́n ń bẹ lórí dáúlà ní tí wọ́n ń pè ní dáúlà òun náà ni ìjọba ìfẹ̀mí sí pé ẹ lè gbọ́ mi ẹ dẹ̀ wá gbọ́ mi ẹ dẹ̀ fún mi ní ìró ìdùnnú ẹ dẹ̀ sọ fún mi pé wọ́n á já sáyọ̀ ẹ sọ fún mi pé ò ní tán àwọn méjì pé kò ní pẹ́ wàláyì tàláyì summa billahi wàláyì tàláyì Oríyọmí ò sí lálàáfíà rárá billahi alazim wàláyì Queen Naomi ò sí nínú àlàáfíà rárá billahi alazim ṣe rí pé mò ń búra uqsimu billahi rabbil alamin torí pé kò sí ẹ̀wọ̀n ọjọ́lé wọn ní opportunity láti communicate anybody wọn ní opportunity láti sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí mo sọ lánàá ní l'opportunity àti bó nìkan sọ̀rọ̀ one on one àwọn tí wọ́n ń tẹ̀lé wọ́n bẹ̀lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn ni àjọ sọ̀rọ̀ yẹn ní àná ni ìbámu ni wọ́n jọ kí wọ́n fún mi láàyè kí n rí òun nìkan wọ́n ní rárá ò lè rò nìkan ọjọ́ rí wa papọ̀ ni which is normal n tí wọ́n ń pè ní olórí nìyẹn a dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a kí Ọlọ́run lára yín Ọlọ́run ọba àlékè Ọlọ́run ní padà lẹ́yìn yín ìwọ̀n bá ń tẹ́ ṣe yìí èmi mọ̀ o wàláhì tàláhì mo mọ̀ lóore gbogbo olóríire tí ń bẹ láyé pátá lọ́mọ gbogbo ẹni àlùbáríkà tí ń bẹ láyé pátá lọ́mọ gbogbo àwọn ẹni ìdùnnú ni wọ́n mọ̀ gbogbo àwọn abiyamọ ayé wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn mùsùlùmí ayé wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn kìrìsìtíẹ́nì tó wà láyé wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ kéékèèké wọn ní dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn àgbàlagbà wọn ní bá wọn dúpẹ́ lọ́wọ́ yín wọ́n láwọn dúpẹ́ o wọ́n láwọn dúpẹ́ o Ọlọ́run ọba àlékè ọlá yóò jẹ́ kẹ́ ẹ máa ṣàṣeyọrí o gbogbo ọ̀nà kò sẹ́ńtì ọ̀mọ̀ pé kò torí kí Nàìjíríà ó lè dáa ni kò sí kí ohun tí ó dá padà tí ò ní kọ́kọ́ ní ààyè ntọ́lọ́ ń sọ ni pé